ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí àwọn onítíátà ṣe fún Ibrahim Yekini tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Itele. Biola Adebayo tó ń ṣe ètò Talk to Be ti padà tú àṣírí bí ìgbéyàwó rẹ̀ ti forí sánpọ́n. Àwọn agbésùmọ̀mí ti jí ìmáàmù àti àwọn mẹ́rin kan gbé lọ ní ìpínlẹ̀ Kwara lánàá ọjọ́ Àìkú. Ǹjẹ́ tó ti gbọ́ ohun tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe fún Lucky Ayédàtiwa. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí àwọn onítíátà ṣe fún Ibrahim Yekini ẹni tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Itele the icon. A gbọ́ pé àgbọ̀ṣeré kan ṣe ètò ẹ̀kọ́ Ramadan kan èyí tí ọ̀gá Biola gbé kalẹ̀ láti fi kọ́ ilé ìwé àti yàrá ìkàwé fún àwọn akẹ́kọ̀ọ́. Gbogbo àwọn onítìátà tó wà ńbẹ̀ pátá ni wọ́n fi owó tabua dá sí ètò náà. Àmọ́ ṣá nígbà tó kan Ibrahim Yekini 200,000 naira péré ló gbé kalẹ̀ láti fi dá sí ètò. Àmọ́ ṣá níṣe ni gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ pariwo lé lórí wípé àwọn kò lè tẹ́wọ́ gba irú owó bẹ́ẹ̀ wípé ọ̀gá ni Ibrahim Yekini pé ó ti jù bẹ́ẹ̀ lọ sí ìyàlẹ́nu. Pẹ̀lú ìtìjú ló fi padà fi owó kún lẹ́yìn tí àpapọ̀ rẹ̀ jẹ́ 500,000 naira tó gbé kalẹ̀ níbi ètò ọ̀hún. Biola Adebayo tó ń ṣe ètò Talk to Be ti padà tú àṣírí bí ìgbéyàwó rẹ̀ ti forí sánpọ́n. Biola tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń wá síbi ètò tí òun náà sì máa ń gbìyànjú láti dùn wọ́n nínú sí ìyàlẹ́nu. Ṣàdédé ni Biola Adebayo fúnra rẹ̀ kéde wípé ìgbéyàwó òun ti forí sánpọ́n òun lẹ́yìn tí ọ̀rọ̀ náà ṣòro láti gbàgbọ́. Àmọ́ ní báyìí Biola ti padà tú àṣírí náà. Ó ní odidi oṣù 14 ni òun fi sunkún nínú ilé o láì sọ fún ẹnikẹ́ni. Ó tẹ̀síwájú pé nígbà àtọ́rọ̀ náà fẹ́ máa gbòdì lára òun níṣe ni òun tètè ya para mọ́ nítorí tóun bá ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ kò sẹ́ni tó máa bá òun tọ́jú ọmọ òun o. Nínú àwọn àlàyé tó là kalẹ̀ ó ní alaalẹ́ báyìí lòun máa ń wẹkún mu tí kò sì sẹ́ni kankan tó mọ ohun tóun là kọjá. Àmọ́ ṣá lẹ́yìn gbogbo wàhálà àti ìdààmú oṣù 14 náà òun padà fi ọ̀rọ̀ ẹni bíbélì tu ara òun nínú ni o. Ó ní òun fi àsìkò yìí rọ gbogbo àwọn obìnrin tó wà lóde òní. Ó ní kí ẹnikẹ́ni má ṣe fa ẹ̀mí rẹ̀ kalẹ̀ nítorí ẹnìkan nítorí ìgbéyàwó o. Àmọ́ ṣá gbìyànjú láti máa ṣe ohun tó máa múnú rẹ̀ dùn ní gbogbo ìgbà títí tí àkókò náà máa fèrè kọjá lọ. ṣẹ́yìn náà ti gbọ́ nípa ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Àìkú tí í ṣe Sunday. Ohun tá a gbọ́ ni pé àwọn ajínigbé tún padà sí ìpínlẹ̀ Kwara o níbi tí wọ́n ti gbé ìmáàmù àti àwọn mẹ́rin gbé lọ ní agbègbè Babalá. Ó ṣojú mi kòrò ṣàlàyé wípé ní déédé aago 6 ìrọ̀lẹ́ ni ìkọlù náà wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé ló ṣàlàyé wípé àwọn èèyàn náà rìnrìn àjò láti ìlú Òkè Ọdẹ lọ sí ìlú Babalá lásìkò tí ìkọlù ọ̀hún wáyé o. Ó tẹ̀síwájú pé orí ọ̀kadà ni gbogbo wọn wà lásìkò tí àwọn agbébọn ń dá wọn lọ́nà. Ǹjẹ́ ti gbọ́ ohun tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe fún Lucky Ayédàtiwa láti du ipò gómìnà Ondo fún sáà mìíràn. Láìpẹ́ yìí ni gómìnà Ayédàtiwa ti fi èròǹgbà rẹ̀ hàn láti du ipò gómìnà fún sáà míì. Àmọ́ ṣá o ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Àbújá ti gbé ìdájọ́ kalẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti du ipò gómìnà ìpínlẹ̀ náà níbi ètò ìdìbò tó ń bọ̀. Àtúngbọ́ pé Lucky Ayédàtiwa ṣàlàyé pé ilé-ẹjọ́ náà kò fààyè gba òun láti ṣàlàyé ara òun rárá pé níṣe ni wọ́n tẹ̀ tóun lójúmọ́lẹ̀. Ọ̀rọ̀ yìí àbẹ́ mi lẹ́yìn òrẹ́yìn ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn padà dá ẹjọ́ náà nù ní o lẹ́yìn tí wọ́n ní kí gómìnà náà san owó ìtanràn mílíọ̀nù 2 fún ilé-ẹjọ́ lórí ẹjọ́ tó gbé wá síwájú wọn. Gómìnà Ayédàtiwa ti bu ẹnu àtẹ́ lu bí àwọn aráàlú ti ń fẹ̀hónú hàn lórí àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Ondo. Bákan náà ni ó tún fi èròǹgbà rẹ̀ hàn láti du ipò gómìnà lẹ́ẹ̀kan sí i. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ Sunday Amos lórí ẹ̀sùn ìdígunjalè tí wọ́n fi kàn án o. Túndé Dìísù pààrọ̀ Benjamin Hundeyin fi Anthony ọkàn rọ́pò o. Ṣé gómìnà ìpínlẹ̀ Ondo ṣé kò tí ì máa kọjá àyè rẹ̀ báyìí? Láìpẹ́ yìí ni a rí fọ́nrán kan tó ń ṣàfihàn ibi tí gómìnà Lucky Ayédàtiwa ti ń sọ wípé bí òfin bá gba òun láàyè òun máa du ipò gómìnà lẹ́ẹ̀kan sí o. Ọ̀rọ̀ náà ti ń jẹ́ kí àwọn aráàlú máa bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ náà wípé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ rárá nítorí àwọn kò tilẹ̀ rí nǹkan kan tó ṣe sí ìpínlẹ̀ ọ̀hún. Àwọn aráàlú ti ń bu ẹnu àtẹ́ lu gómìnà Lucky Ayédàtiwa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o nítorí láìpẹ́ yìí ni àwọn ajínigbé ṣe ìkọlù ní ìlú Àbò àti Ògbèsè lọ́nà Àkúrẹ́ látàrí àwọn ìkọlù tó lágbára lágbègbè náà. Èyí ló mú kí àwọn aráàlú ṣe ìfẹ̀hónúhàn o. Àmọ́ ṣá sí ìyàlẹ́nu gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní àwọn agbésùnmọ̀mí kankan kò ṣe ìkọlù ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìkọlù ṣọ́ọ̀ṣì kan ní ìlú Ọ̀wọ̀. Àmọ́ ṣá àwọn aráàlú ti ń kọminú sí ọ̀rọ̀ tó ń jábọ́ láti ẹnu gómìnà Ayédàtiwa o. Wọ́n ní kò yẹ kí gómìnà ó máa dáwọ́ bo irú àwọn ìkọlù báyìí nítorí ó dàbẹ̀ ni pé wọn kò tilẹ̀ mọ ojúṣe wọn nínú ìlú. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Túndé Dìísù ti yọ Benjamin Hundeyin kúrò ní ipò látàrí bí òun náà ti jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá tuntun. Láìpẹ́ yìí ni Túndé Dìísù kéde wípé òun ti yọ agbẹnusọ ọlọ́pàá Benjamin Hundeyin kúrò ní ipò lẹ́yìn tó sì ní òun ti fi ẹlòmíràn tí í ṣe Anthony Ọkọ̀npláṣì rọ́pò rẹ̀ báyìí. Ó ní òun ni yóò máa tẹ̀síwájú níbi tí Hundeyin ti gbé dúró gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọwọ́ ti tẹ Sunday Amos ní ìpínlẹ̀ Ondo látàrí àwọn nǹkan ìjà olóró tí wọ́n ká wọn ní ọwọ́ o. Àbáyọ̀mí Jimoh tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ló ṣàlàyé wípé yàtọ̀ sí nǹkan ìjagun tí wọ́n ká mọ́ lọ́wọ́ níṣe ni wọ́n tún rí tààtú àràmàdà kan ní ìgbáyà rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ló ṣàkóbá fún ọmọkùnrin náà tí í ṣe ọmọ ọdún 21 o. Àtúngbọ́ pé àwọn aráàlú ló mú ẹ̀sùn rẹ̀ tọ ọlọ́pàá lọ
látàrí ìdigunjalè tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè ọ̀hún. Wọ́n ní lẹ́yìn tí àwọn ará àdúgbò mú ẹjọ́ rẹ̀ tọ̀ àwọn ọlọ́pàá lọ, àwọn ọlọ́pàá náà sì gbéra láti lọ ṣàbẹ̀wò sí ilé rẹ̀. Níbẹ̀ ni wọ́n ti ṣàbápàdé ìbọn ẹlẹ́nu méjì, bẹ̀rẹ́ẹ̀tì pupa àti àwọn nǹkan ìjà bíi àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí ló túbọ̀ ran igun sapá sí àwọn ọlọ́pàá náà lẹ́yìn tí wọ́n fi tọpinpin rẹ̀ kí wọ́n tó fi ṣìnkún òfin gbé e. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azeez ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.